lẹ́ta mo gbọ́ sórí ayélujára kíní yẹn ń ṣe mọ̀nàmọ́ná so mo pa ní láti lo another one. Ẹ káàsán èmi náà ni ara yín ará àdúgbò yín ìbátan yín ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ Dr. Mọ́wùmí Lawal. Mo tún ní kí n sáré yọjú sí wa ní o ẹ̀yin náà ni mo bá mo dúpẹ́ fọ́lọ́run ayọ̀ àti àlàáfíà la máa fi ríra wa. Èmi náà tí mo wá ń bá yín Olúwa ò ní gbóhùn lẹ́nu mi. Ẹ̀yin tí mo wá bá ayọ̀ àti àlàáfíà ni máa fi rí yín. Ẹ̀yin ará mi ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni náà o. Mo wá ta wá lóbo lójú ni o. Mo rí pé ẹ ti ń rí oríṣiríṣi tó ń lọ ní orílẹ̀-èdè tá à ń pè ní Burkina Faso. West Africa ní Burkina Faso wà o. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ president even though through coup ló ṣe gbà o. Ṣùgbọ́n láàrin ọdún méjì àbọ̀ October yìí ló máa pé ọdún mẹ́ta. Ẹ lọ wo nǹkan gbangba nǹkan ribiti tí ọmọ kékeré Ibrahim Traoré at 34 ló gba ìjọba o. Traoré is now 36 ẹ̀yin ará mi. Traoré láti sọ fún àwọn èèyàn ẹ̀ yìí pé abiyamọ àwọn olóyún tó bá lọ sí hospital wọn nǹkan gbogbo lọ́wọ́ wọn torí àwọn ló ń bí gbogbo èèyàn àwọn ló ń bọ́kùnrin àwọn náà ló ń bóbìnrin kán má sanwó. Ẹ bá wa bí bàbá Tinubu ṣókọ hospital tó wúlò fábíamọ ni o ẹni tó fọ́ ni o ẹni tó tuntun mọ́ ni o. À ń bèrè ìtàṣẹ tó bá ní kó wá dé hospital kan má sanwó tó ò bá sanwó gọbọ yìí ikú lẹ̀rọ ní Nàìjíríà o. Ìlú tẹfẹ́ kẹwàá ọmọ Yorùbá jókòó sí nìyẹn o ká máa kú ní mẹ́sàn-án mẹ́wàá. Traoré wá tún ṣe ó dá skúlù lẹ̀ ó ní gbogbo àwọn ọmọ tó fẹ́ lọ sí skúlù tó fẹ́ kàwé láti primary títí di secondary school ọ̀fẹ́ ni. Bàbá Tinubu ṣe ti gbọ́ ọ̀fẹ́ ní iléèwé from primary o títí dé high school and probably tertiary ìyẹn university. Ṣe ti gbọ́ pé ebi ò pa wọ́n ní Burkina Faso. Bàbá Tinubu Burkina Faso ó ti dá oko lọ ní pẹrẹwu tó ti gba àwọn ọmọ ẹ̀ síbẹ̀ tractor tó máa fi grind ilẹ̀ tó máa fi tún ilẹ̀ ṣe àwọn ọmọ ìlú ẹ̀ ló gbélé lọ́wọ́ o. Bàbá Tinubu kì í ṣe ṣàgúrì tẹgbẹ́ gbogbo ilẹ̀ lé lọ́wọ́ tẹ ní kó máa bá yín tẹ lọ́tún lọ́sì. Bàbá Tinubu oníkùmọ̀ kò tọ́ ẹ ti tà wá o. Bàbá Tinubu Jagaban Bọ́lá Ahmed Adékúnlé Jagabanditi Jagarọ́bìṣì tí mo ní lórí o. Bàbá Tinubu ó ti fi yín wéwẹ́ dẹ́. Bàbá Tinubu ó ti fi yín wéwẹ́ dẹ́. Ó ti ta bábìchì Nàìjíríà Lagos ó ti tà mọ́ yín lórí o. Ẹ̀yin ọmọ Èkó onílẹ̀ gbálẹ̀ oníṣẹ́mọ́ oníkòyí onítìrí níbo lẹ́wà. Ẹ̀yin kò sọ́kọ́ ẹ̀yin sábà onílẹ̀ gbálẹ̀ níbo lẹ́wà. Where are you? Bàbá Tinubu has sold the barbish to the Shaguris. Bàbá Tinubu ti ta gbogbo ilẹ̀ mọ́ yín lórí o. Ẹ̀yin ọmọ Èkó ẹ dìde lẹ́hùn àti ìsàsùndàtọ́ lẹ́kọ̀ọ́ ẹ dìde. Robert àti Gilbert Shaguri àwọn lọ́ni Èkó City àwọn lọ́ni Banana Island Apple Island àwọn lọ́ni Babich Èkó. Bàbá Tinubu ti tà á bí bàbá Tinubu ṣe ta Lekki zone fún Dangote. Bàbá Tinubu tí kò mọ kò tọ́ yín o. A máa send yín lọ bá Traoré ọmọ inú yín grandchild yín grandson yín pé kó kọ́ yín ní nǹkan tó ń pè ní governance kó kọ́ yín ní nǹkan tó ń pè ní leadership tí kì í ṣe dictatorship o tí kì í ṣe totalitarianism o tí ò practice despot kó kọ́ yín ní nǹkan tó ń pè ní leadership and governance of a country. Traoré is only 36. Bàbá Tinubu gbogbo àgbáyé ló ń celebrate Traoré o. Àwa ló yẹ kó máa celebrate bẹ́ẹ̀ torí àwọn náà pè ní the giant of Africa. Bàbá Tinubu ẹ ti sọ wá di giant cockroach. Ẹ ti di cockroach. Olówó wa wọ́n ti fẹ́ ẹ ti fẹ́ sọ wá di olòṣì. Ẹ ti fẹ́ sọ wá di amukú mẹ́kọ̀ọ́. Bàbá Tinubu ẹ̀yin náà lẹ gbé Buhari wọlé o. Ẹ̀yin lẹ kó Boko Haram wọlé. Ẹ kó Boko Haram wọlé. Ẹ lè kó padà. Ẹ lè kó wọn padà. Boko Haram wá di Mayeti Allah sí yín lọ́rùn. Ó di Lakurawas. Ó di Lasbat sí yín lọ́rùn. Nísìnyí wọ́n tún láwọn Mahmood.
ṣé gbogbo àgbáyé tó jẹ́ muslim bí ìlú wọn ṣe rí ní nàìjíríà ṣe rí? ṣé Saudi Arabia tí islam ti dìde ṣé rádaràdà rédèrèdè báyìí ní ìlú wọn ṣe rí? ṣé Dubai tó jẹ́ desert 25 years ago ṣé the same Dubai ẹ lè lọ síbẹ̀ sí kẹrí gbó kẹrí àwọn jihadist kan máa pààyàn kiri? bàbá Tinubu ẹ ti gbèsù dání, ẹ ti gbèsù dání. bàbá Tinubu ọmọ ṣètánì lẹ́yìn náà, ẹ ti ya amukú mẹ́kọ̀ọ́, wọ́n ti fojóde yín lórí, wọ́n lọ́mọ lódòdó nìyí, wọ́n ti fi rin gbá yín lórí, ẹ wá ń du káàkiri bẹ́ẹ̀ ṣe ń wò ní France lẹ́ ń lọ sí London. níbo ló kù tẹ́ fẹ́ lọ bàbá Tinubu? wọ́n wá yín o, wọ́n wá yín o, wọ́n wá yín o bàbá Tinubu. ẹgbẹ́ ọwọ́ jókòó jẹ́ ẹgbẹ́ dání. ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ jẹ́ kí n ti já yín sí. nígbà tí Abacha, ex-president Abacha tó wà láyé, wọ́n ń pe àwọn ọmọ Lebanese kan ní Ronald àti Gilbert àti Ronald tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. Ronald was probably born in 1949. mi ìmọ̀ gbà tán bí Gilbert yẹn. àwọn méjèèjì yìí wọ́n ti sọ̀rọ̀ wọn di Nàìjíríà sí wa lọ́rùn o. ọmọ Lebanon ni wọ́n o, Lebanese ni wọ́n o. àwọn ọlọ́mbà bàbá ex-president Abacha kówó jáde nílùú. ex-president Abacha, ẹ̀yin ọmọ Yorùbá ṣe ń gbọ́ mi, Ronald and Gilbert Shaguri are the two men that are laundering our money for Abacha. màá tún tún ọkẹ́ lè gbọ́ dáadáa. Ronald Shaguri, Gilbert Shaguri are the two criminals. They are criminals. Even though gbogbo Nigeria náà làwọn ń ṣe construction, on construct wọ́n ṣe máa gba gbogbo ìlú yín mọ́ yín lórí. bàbá Tinubu wọ́n ti ta bá beach lẹ́kọ̀ọ́, wọ́n ti tà fún àwọn Shaguri o. ẹ̀yin ọmọ Èkó ẹ dìde, ẹ ti ṣàṣùdá tọ́. onílẹ̀ gbálẹ̀ onígbọ̀nsẹ̀ ó ti ta gbogbo olúmọ̀ yín lórí. bàbá Tinubu ti ta yín. ọmọ Ìrágbìjí tó dẹ́kọ̀ tán tó sẹ̀kọ́ di tiẹ̀. ẹ̀yin ọmọ Èkó ẹ dìde, ẹ ti sùn ọjà jáfù, ẹ ti sùn ẹ̀yin ọmọ Èkó ẹ ti sùn. bàbá Tinubu ti ta yín, ó ti talẹ̀ babalá bàbá yín mọ́ yín lórí. lẹ́yìn tó ta tán ó ti ta díẹ̀ náà àwọn ọmọ Ìgbò tí láwọn máa gbèkó mọ́ yín lọ́wọ́. ẹ máa rí ẹsẹ̀ Ọ̀ṣúrùlérè, ẹ máa rí emir of Ajégúnlẹ̀. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ẹ bá dìde kẹ́ gbárùkù tí àwa Yorùbá ta fẹ́ gba Yorùbá, ta fẹ́ lọ dá dúró, ta fẹ́ lọ rán ìgbésílẹ̀ ayé wa. bàbá ńlá ìyàlẹ̀ máa jẹ. ṣé ti gbọ́ nǹkan tí ṣe yìí wí? allegedly ọmọ Ojúkù ó lóun fẹ́ jẹ president Nàìjíríà. kò ní president àwọn Yorùbá o, ọmọ Yorùbá máa lè yírí ìyà tó ń jẹ wá lábẹ́ Fúlàní. ó lóun fẹ́ jẹ president of Nigeria. so tí Ṣèyí bá jẹ president of Nigeria, ó mì ní pé tí bàbá ẹ bá lo second term tán ní 1931 àbí Ṣèyí á bọ́ síbẹ̀ ní 1932, òun náà lọ́dún mẹ́jọ. so by 2039 àá sì ganu kalẹ̀ sáwọn Fúlàní. you dey play. rírọ̀ ní tẹniyàn yín o, ṣíṣe ní ti Ọlọ́run ò ní gbà fún wa àti bàbá ẹ̀. tí ẹ bá rò pé ilẹ̀ ní ẹ̀mí ara yín, irọ́ lẹ́pa o. ẹ̀ ń rò ní ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ọlọ́run máa jẹ́wọ́ bó ṣe jẹ́. Ṣèyí Ojúkù Tinubu ó máa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín. ẹ̀yin ọmọ Yorùbá gidi, tẹ́ bá lọ́wọ́ sí Nàìjíríà, ẹ mú bàbá Tinubu Bọ́lá Ahmed Adékúnlé, ọmọ olódò orin ẹ mú dání. bàbá Tinubu lọ́ndọ̀ owó wa through àwọn Shaguri, Ronald àti Gilbert. àwọn ni godfather bàbá Tinubu ń sìn, even though ọmọ inú wọn ni o. ẹ̀yin ará mi ṣe gbọ́ nǹkan tí mo sọ fún yín. bí Abacha ṣe lọ́ndọ̀ owó, òun náà ni bàbá Tinubu lọ́ndọ̀ owó through àwọn Shaguri o. bàbá Tinubu ti ta bábíìtì Èkó, ó ti ta fún Shaguri o. àwọn Shaguri lọ́ni Èkó city, tó bá yá ọmọ ní Èkó state, Lagos state, wọ́n máa rà mọ́ yín lórí. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Èkó, tẹ́ pẹ́rẹ́ yín ọmọ lẹ́kọ̀ọ́ lẹ́ni ẹ̀yin arọ́mísẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́.
ọmọ Lẹ́bánì ti fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ ẹ̀ ń wùwà bí amùsùà ẹ̀ ń wùwà bàbí apọ̀dà tó bá yá kò ní sí ọba of Lagos ẹ máa gbọ́ eze of Ìsàlẹ̀ Èkó ẹ máa gbọ́ emir of Tinubu bàbá Tinubu ti tà yín ó ti gba chẹ́ǹjì kò wá ń ṣe Fúlàní nìkan ló tà yín fún o ó ti tà yín fún France ó ti tà yín fún Lebanon ta ló tún kù kò yé mi o bàbá Tinubu ó tún fẹ́ gba àbọ̀dẹ̀ fún Traoré bàbá Tinubu oníkòmọ́kòtọ́ àrílí dàbí Nkrumah bíi Sankara ẹ tún fẹ́ gbé eléyìí ẹ fẹ́ gbé ha àwọn imperialist lẹ́nu bàbá Tinubu oníkòmọ́kòtọ́ ìka àgbàlagbà ajẹgúdújẹrá bàbá oníkòmọ́kòtọ́ ìka àgbàlagbà bàbá aṣebi níyí bàbá Tinubu ìka àgbàlagbà níyí ẹ fẹ́ pa Traoré ọmọdún mẹ́rìndínlógójì ẹ ṣe kọ́kọ́ pa ọmọ tí yín kẹ́ wo bó ṣe rí ẹ̀yin bàbá àkà bàbá òṣì ìkà níyí o bàbá Tinubu ìkà níyí bàbá Tinubu ìkà níyí ìkà dẹ̀ máa kà yín ẹ̀yin ará mi ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni mo fẹ́ sọ fún yín pé bàbá Tinubu ti tà wá ó ti gbé wa fún Ṣàgúrì gbogbo Èkó bàbá Tinubu ti pín láwọn àwọn sọ̀ǹgbẹ́tọ̀ ẹ̀ lọ́wọ́ òun ti gẹ́ 2/3 ó ti pín 1/3 ẹ má ganu kalẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ Yorùbá ògidì òun ni mò ń bá sọ fún yín yẹn o bàbá Tinubu ti tà yín o gbogbo owó yín tẹ́ rò pé kò sí Ronald Ṣàgúrì Gilbert Ṣàgúrì òun ni bàbá Tinubu àwọn ni bàbá Tinubu ń lò tó ń fi lọ́ndà owó wa lọ sí France ọ ibikíbi tí bàbá Tinubu bá fẹ́ kọ́ bá ń kó lọ Ronald Ṣàgúrì Gilbert Ṣàgúrì ọmọ Lẹ́bánì ni wọ́n o àwọn ni bàbá Tinubu ń lò tó fi ń kówó jáde òun náà ni Abacha lò gbogbo owó tó gbà lọ́wọ́ Abacha ẹbí bàbá Tinubu àti Buhari ẹ̀yin ọmọ Yorùbá ògidì ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́nu ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ní gbogbo àgbáyé ìsìn Traoré lágánú kalẹ̀ sí o nítorí ó make Africa proud o bàbá Tinubu a máa sẹ́ni yín lọ bá Traoré ní Burkina Faso kẹ lọ yá ọgbọ́n kẹ lọ yá brain lọ́wọ́ ọmọ nù yín lọ́wọ́ ọmọ tí ẹ lè bí lọ́mọ tẹ́tí ṣùgbẹ́ ìdànù a máa sẹ́ni yín lọ kẹ lọ bá Traoré kó fún yín ní ọgbọ́n kó yá yín ní ọgbọ́n bàbá Tinubu ẹ̀ ní làákàyè kankan Fúlàní ti fi màálù ó ti fi gbọpọlọ lórí yín a máa ràn yín lọ bá Traoré of Burkina Faso òun ni the pride of Africa ń sìn yín o the bold courageous lion of Africa wọ́n ń pè wá ní giant of Africa irọ́ ni àti the cockroach of Africa Traoré ọmọ 36-year-old òun ló ń dìwé fún àwọn alágbára ayé kán gbé ọwọ́ ọmọ kúrò lórí orí ọ̀run lùhùn bàbá Tinubu ẹ̀yin ń tẹ̀lé Macron bí èkúté ẹ̀ ń sẹ́kiri ẹ̀ ń fọ̀nà ìnàyìn bí ejò tó gé nírù bàbá Tinubu oníkòmọ́kòtọ́ nìyí o ẹ̀ ń lọ sí France ẹ̀ ń lọ bójú wa jẹ́ ẹ̀ ń lọ sí France ẹ̀ ń lọ tà wá ẹ̀ ń ṣe amẹ́ fún France tí nǹkan kan bá ṣe Traoré àwọn ọmọ ayé á dìde sí yín tí ẹ bá jẹ́ kí nǹkan kan ṣe Traoré nítorí telephone conversation tẹ́ ṣe gbogbo ẹ̀ ní Traoré rí kọ́ọ̀dù bàbá Tinubu bàbá oníkòmọ́kòtò bàbá àgbàyà àgbòfò níyín àgbàyà níyín bàbá Tinubu ẹ fẹ́ pa Traoré fún France kọ́ lè lọ́jọ́ kan lórí resources wọn bẹ́ẹ̀ ṣe ń ta resources àwa fún Fúlàní tẹ́ ń ta fún Chinese ẹ bẹ́ ń ṣọ́ fún yín wọ́n ní ràn yín lọ síbẹ̀ gan ẹ̀ ní kọ̀ọ̀kan ẹ ti mu tramadol yó ẹ ti mu codeine bàbá Tinubu orí yín ti sọ́pọ̀ wọ́n ti kó brains yín kú ọ̀n bẹ́ẹ̀ kò sí kankan nu cerebrum yín mọ́ oògùn olóró tẹ̀nu ó ti dà yín lágbárí rú ẹ̀yin àgbà òfò wọ́n ní tẹ́ bá débẹ̀ ẹ máa lọ yáwó ni ẹ ti fi gbogbo ìgbésílẹ̀ ayé Nàìjíríà yáwó bàbá Tinubu oníkòmọ́kòtọ́ o gbogbo ẹ̀mí wa lẹ́fẹ́ fi yáwó Olúwa máa bí yín àbí àwọn yín àbí ìyàwó yín ẹ̀ẹ́lẹ̀ láàrin kankan owó lẹ́ máa lọ yá ẹ ti sọ wádọ ní gbèsè nọ́mbà 1 ní gbèsè àgbáyé Traoré ti sọ gbogbo gbèsè Burkina Faso Traoré ń ṣe pléènì ó máa tó gbé pléènì tiẹ̀ jáde
tẹ ó lè ṣe electric car. Bàbá Tinubu gbogbo mẹ́tàlì tá a ní síìlì tá a ní láti 40 years Nàìjíríà ò develop ẹ̀. Ajá òkúta steel industry kò máa gbẹ́rì refinery mẹ́rin kò sí kankan tó gbẹ́rì àfi tiyín tó wà ní Malta ẹ̀yin nìkan ní oil well ní 17 bàbá Tinubu gbé lọ sẹ́ni wíà ẹ máa kú ẹ máa dà á lẹ̀ ni tí ẹ bá ní ṣèyí gan lẹ máa gbé fún àwọn ẹbí ọdún mẹ́gò Ojukwu wọ́n á ṣe bí àná fún wọ́n á sọ fún pé ìkọ́ lẹ̀bi ẹ̀yin bàbá òfò yìí ẹ̀yin ọmọ Yorùbá ṣe gbọ́rọ̀ mi ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí mo kàn ní kí n jí yín lóbolo ni bàbá Tinubu ń lo Ronald Shaguri Gilbert Shaguri ó ń lọ́ndà owó wa lọ sí France Ronald àti Gilbert òun ni Abacha ń lò tó fi kó gbogbo 37 billion jáde kó Nàìjíríà o òun náà ni bàbá Tinubu ń lò ń sìn àwọn ni godfather bàbá Tinubu ti ta bábí tiwa tá ti ń gbádùn tá ń lọ ṣeré ní Easter ní Christmas bàbá Tinubu ti ta fún Shaguri o bàbá oníkòmọkòtọ́ prodigal son of Yorùbá land ọmọ àlè Yorùbá land ọmọ ìrágbìjì tó fẹ́ ta gbogbo ilé Èkó bàbá olórí burúkú má ṣàǹfààní èpè máa lé bàbá tó ti fi ṣépè àwọn onílẹ̀ ọ̀n bínú sí yín ẹ̀yin bàbá rádaràdà rédèrèdè ẹ̀yin ará mi ọ̀rọ̀ mi ojú báyìí lọ lẹ́nìí ẹ sọ fún bàbá Tinubu pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àwọn ọmọ Yorùbá ògidì àní fi wọ́n lọ́rùn lẹ̀ nígbà tá a bá pariwo wọn fún àwọn ará ọ̀run a ti pariwo fára ayé àwọn tó ń gbè wọ́n lẹ́sẹ̀ ń gbè wọ́n a máa rojọ́ yín fún ará ọ̀run bàbá Tinubu heavens is gonna hear about you gbogbo iṣẹ́ ibi tẹ́ ń ṣe fún wa tẹ́ ń fọ̀bẹ jẹ wá lẹ́yìn tẹ́ ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ a máa rojọ́ yín o bàbá Tinubu a máa rojọ́ yín o a máa rojọ́ yín fárá ọ̀run a máa rojọ́ yín fáńgẹ́lì a máa rojọ́ yín fáwọn òkú pàápàá à ń rojọ́ yín fún bàbá Awólọ́wọ̀ pé ṣòro ọmọ tó lòun náà dẹ́kọ̀ tóbi tiẹ̀ lòun ń ṣe irọ́ ló ń pa o ó ti gbẹ̀bọ̀ bẹni jẹ́ o ó ti pàdé àpòpọ̀ mọ́ Fúlàní àwọn ọmọ fúfúdè àwọn ọmọ amùtọ̀ àwọn ọmọ apanipani àwọn abámàlúùsù bàbá Tinubu ti tàwọn ọmọ ẹ o bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá wa ṣe o ká lọ o bàbá èmi ò mọ bẹ ṣe máa ṣe bọ̀ tí máa bá wa ṣe o bàbá Tinubu yìí gbọ́dọ̀ jẹ́ kó jókòó kó máa lábẹ̀ kó máa fi wá láyìn apànìyàn ní bàbá Tinubu apànìyàn ní bàbá Tinubu o ẹ gbà wá lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá òdodo ẹ dìde ẹ má jẹ́ kí bàbá Tinubu jẹ wá máa yé kó tún jẹ yé àwọn ọmọ wa mọ́ tiẹ̀ ọmọ ẹ̀ ló fẹ́ sọ di president yẹn láta 2031 àbí ṣẹgbọ́n tí Ṣèyí jáde tó bá jẹ gọ́vnà á tún jẹ president wọ́n ti sọ́dọ̀ oyè ìdílé àwọn amukú mẹ́kọ̀ọ́ wọ́n rò pé báwọn ṣe ń gbèrú ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ń gbà Ọlọ́run ò ní gbà fún yín bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ẹ máa kàn dín nídìí yòó ni àdúrà yẹn ò ní gbà kò ń ṣe tèpè tí bàbá Tinubu bá lo eléyìí gan tán Ọlọ́run ò ní jẹ́ kí 2027 bọ̀ fún 20 tẹ́ bá sọ gbogbo èèyàn di APC Ọlọ́run ò ní gbà fún yín kán kúrò nínú PDP SDP NNPP kán lọ sínú APC bàbá Tinubu ẹni gorí àpèrè yẹn mọ́ bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ̀yin ọmọ Yorùbá ògidì màá máa rí yín bá ṣùgbọ́n mo tún ní kí sọ fún yín tẹ́ ẹ bá ní kò sówó Nàìjíríà bàbá Tinubu ti ń lọ́ndẹ̀wọ̀ wa o through àwọn ọmọ Shaguri Ronald Shaguri àti Gilbert àwọn ọlọ́ni Èkó City àwọn ọlọ́ni Banana Island àwọn ọlọ́ni ṣe construction pẹ̀lú ọmọ Ìgbò tó dì láti gba Èkó lọ́wọ́ yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ojú omi ò ní sinmi wọ́n léwé ojú omi ò ní sinmi gbogbo yín tẹ́ gbé ẹsẹ̀ yín sí wa lọ́rùn ní ẹnẹ́ sinmi o ní ẹnẹ́ sinmi o ní ẹnẹ́ sinmi àyàfi tẹ́ bá gbé ẹsẹ̀ yín kò lọ́rùn wa tí ẹ bá gbé kó tẹ́ ẹ̀jẹ̀ káráyè lọ ẹ̀yin gan ò ní ní sinmi ní bá ti ṣe lè rọ́nà gbégbà tẹ́ bá jẹun constipation ni tẹ́ bá sùn apnea lẹ́ máa ní lè gbádùn o torí pé ẹ fún àwọn ọmọ Yorùbá ní gbádùn àtàwọn yòókù tájọ wà lórí ilẹ̀ Nàìjíríà tẹ́bá lè fẹ́ gbádùn irọ́ lẹ pa o irọ́ ni ẹ pa irọ́ pitu lẹ pa lè gbádùn bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún mi ọlọ́mi ojú báyìí lọ yín ará mi màá máa rí yín bá ẹ ṣe Olúwa túbọ̀ fi ohùn sí mi lẹ́nu Olúwa jẹ́ kí n máa rí yín bá ní ṣe dànù ní ṣubú dànù ní lágbára àwọn tó nílẹ̀ àti lágbára Ọlọ́run ó ṣe máa rí nìyẹn
kò yàtọ̀ èmi náà ní ti yín o ti yín ní tòótọ́ ọmọ Yorùbá ògidì ìbátan yín aládùúgbò yín ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ó ń ṣọmọlókù wa bẹ́ẹ̀ ni wọn ò ní símọ̀ yẹ tí Israeli bá jáde ní Egypt after 430 years tiwa ò ní tó yẹn a máa jáde o a máa jáde bàbá Tinubu wọn lè jẹ president Yorùbá Ọlọ́run fẹ́ yín lé àtọ̀ ẹ bá àwọn ọmọ Fúlàní lọ àwọn máa mú tọ̀ ẹ̀yin pàápàá ojú yín bí ojú àgámá lizard ẹ lọ́kẹ́ lọ́jọ́ bá lọ́mú tọ̀ ẹ̀yin wèrè amukú mẹ́kọ ẹ̀yin ará mi a máa jáde tọ́ba láàrin jáde a máa wọ́ wọn tuntun sínú omi òkun ni bọ́lá ń ṣe wọ́ yí tó wọ́ Fẹ́rò àti kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn sínú omi òkun pupa tí àgbúrò wọn mọ́táyé láyé fi máa dáyé bọ́lá ń ṣe máa wọ́ gbogbo àwọn olórí burúkú tó fẹ́ dé wa lọ́wọ́ tán láàrin lọ nìyẹn Ọlọ́run á sọ wọ́n nù á sọ wọ́n dànù màmá rí yí báwọn èèyàn mi ẹ ṣe Olúwa mú wa dání á mú wa dúró á tì wá lẹ́yìn kò ní dójú tì wá ní agbára ẹ̀jẹ̀ Jésù ó dìgbà kan náà èmi náà ni o Dr. Omo mi làwọn ẹ ṣe thank you bye bye. so ẹ jọ ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa pè wọ gbogbo ayé yes ẹ káàbọ̀ sí orí ètò àṣeyọrí ọmọ Yorùbá ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo programu yìí ẹ bá wa share mo ń try láti bá wọn build the page yìí ni ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa subscribe sí YouTube channel yìí ìyá lálùbáríkà kan lọ ní ìyá ọmọ Ọbásanjọ́ àwọn lọ ní page yìí àṣeyọrí ọmọ Yorùbá so ẹ jọ ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa pè wọ gbòòrò ayé Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní ṣe lásán Yorùbá nation no going back no retreat no surrender ni no retreat no surrender òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn bó ṣe jẹ́ nìyẹn ẹ má dé gbàgbé ẹ rí pé bá ṣe wo program lọ mò ń display àwọn ọṣẹ yes ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àánú ọṣẹ aṣínà wẹ bí wọ èpè wẹ ọwọ́ ayé dànù ìtúwọ́ àti bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan tẹ́ lè lò láti fi ṣẹ́gun ayé láti fi ráyé gbé láti fi ṣe rere nínú ayé ẹ̀yin tẹ́ ẹ wọ́kọ ẹ̀yin tẹ́ ẹ wojú Ọlọ́run fún iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ wojú Ọlọ́run fún nǹkan mèremère ẹ̀yin tẹ́ tún wá wojú Ọlọ́run kó bá yé yọ àwọn ṣùgbọ́n tàbí kan kúrò ní ayé yín ẹ fẹ́ wẹ ègún dànù ẹ fẹ́ wẹ èpè dànù ẹ fẹ́ wẹ àṣeyọrí dànù àti bẹ́ẹ̀ lọ ẹ pè mí Lady K Ìfẹ́olúwaṣò the baby of Yorùbá nation ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra jewelries ra gbogbo ẹ̀ ó wà available ojú òní tiwa ẹ má gbàgbé o ẹ bá wa subscribe ẹ bá wa pín ètò yìí síta ní agbára Ọlọ́run àjọdé ilẹ̀ lérí Yorùbá nation no going back àṣeyọrí ọmọ Yorùbá ló jẹ wá lógún àṣeyọrí ọmọ Yorùbá ló jẹ wá lógún tí bá ti bá wọn build page tán sí yìí ẹ ní máa rí Lady K mọ́ lórí platform yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí mi bí kò dí mi lọ́wọ́ náà èmi náà ṣe program sọ́dọ̀ ti tèmi o ọ̀nà kan kò ṣe kí ni ọ̀nà kan kò dí kan lọ́wọ́ ojú àwọn tẹ́yẹ fò láì fapá kanra ẹ bá wa pín ètò yìí síta ojú òní tìyìn màmá ń ṣe dáadáa wọ́n ń ṣe ribiribi fún ọmọ Yorùbá wọ́n ń gbìyànjú ìyá àgbàlagbà wọn ò sí nínú àwọn tó ń sọ wípé tó lọ́wọ́ monetization bó ṣe ń ṣe Yorùbá nation wọn ò sí nínú wọn o ìyá ò sí nínú àwọn tó yẹ pé owó ló gbé wọn wá sínú Yorùbá nation o láti ìgbà tí wọ́n ti ń ṣe ìyá ò gbowó YouTube wọn ò gbowó Facebook o mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin màmá bàbá gbogbo ọ̀nà tẹ́ bá wà lè bá mi gbà ìyá 60+ láti lè fi build page ẹ jọ̀ọ́ ẹ bá mi share program wọn òun lọ́nà tẹ́ lè gba help mi kẹ́ bá wa share káwọn èèyàn máa wò wọ́n kẹ́ dẹ̀ bá wa subscribe kẹ́ tọ notification bell yín so anytime tó bá ti ṣe program ẹ máa rí ojú òní ti gbogbo wa ẹ ṣeun gan mo dúpẹ́ ire o.